Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n rí nǹkan mú bọ̀, wọ́n ní àrọ̀nì wálé oníkòyí ò sinmi ogun ńlọrọ̀ tó wà ńlẹ̀ nípa àwọn Fúlàní agbébọn àtọ̀ṣẹ́ tí wọ́n ń ṣe ní tìbútòrò ilẹ̀ Yorùbá. ohun tó kan àwa jù ní wọ́n ń ṣọṣẹ́ káàkiri Nàìjíríà ṣùgbọ́n wọ́n wá gbé ọṣẹ́ wọn àti oró wọn wọ́n gbé wọlé Yorùbá léyìí tó ṣe wípé ọṣẹ́ wọn ti kọjá ẹnu ààlà ó sì kọjá ẹnu ibodè nípa àwọn ọṣẹ́ burúkú tí wọ́n ṣe léyìí tí ọmọdé àtàgbà wa ń pariwo tó sì sí ọ̀nà àbáyọ kan gbòógì kan lórí ọṣẹ́ táwọn Fúlàní ń ṣe nílẹ̀ Yorùbá. tí a bá gbàgbé ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn kó tó di pé ìbò ààrẹ tó gbé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dé, ariwo tí à ń pa tí gbogbo ọmọdé wa àgbà wa orin tá à ń kọ iná ní Yorùbá Nation. akọrin náà gbogbo ayé bá wa dá, gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ni wọ́n gbà tá a kọrin tá a dá ní Yorùbá Nation. ṣùgbọ́n ṣàdédé bí orin Yorùbá Nation ti bó ṣe ṣẹ́yọ bẹ́ẹ̀ náà ni ó wọlé, kò jẹ́ fa green music. ààrẹ èèyàn kọrin Yorùbá Nation mọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó múra kankan lórí ọ̀rọ̀ Yorùbá Nation gbà náà, nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation ó fi wọlé, gbogbo ohun tí a ṣe tí ilé fi jó gbogbo ẹ̀ náà wọ́n jẹ́ àmà. tí Yorùbá bá ní ta ṣe tí ilé fi jó, tí ilé bá jó gbogbo nǹkan ni ó ti jó, àní mọ̀rú nǹkan náà tó jó rárá gbà. nǹkan báyìí ló ń ṣe, nǹkan báyìí ló ń ṣe, àṣírí tó pamọ́ ńlá gbogbo ẹ̀ lẹ́jà mọ̀. àwa gbúrò nǹkan kan nípa ọ̀rọ̀ Yorùbá Nation máa rọ́pọ̀lọpọ̀ àwọn tó ṣe pé wọ́n gbé Yorùbá Nation lọ́wọ́ ńgbà náà tí wọ́n á pà lọ tara bọ òṣèlú, ṣe pé wọ́n lọ sí kàǹpé olóṣèlú ni wọ́n gbowó lọ́wọ́ àwọn olóṣèlú ni, aláwọn tó lé Èkó, aláwọn tó lọ Àbújá, a sì ráwọn tí wọ́n sún fún un pé wọn ò fáwọn ní nǹkan kan dòní náà lórí rẹ̀. àwọn tí wọ́n bẹ̀rẹ̀ Yorùbá Nation náà nìyẹn tí gbogbo aráàlú sì tẹ̀lé, torí tí wọ́n bá bọ́ sí orí social media yan lẹ́nu wọn máa ń mú bí abẹ. àwọn èèyàn wa náà ni Yorùbá Nation, àwọn tó bẹ̀rẹ̀ rẹ̀ kí ni èrò wọn? ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ là ń dálẹ̀ tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ kò ní mọ àjẹ́ńdà àwọn tó dá ẹgbẹ́ lẹ̀. àwọn tó dá ọ̀rọ̀ ṣe Yorùbá Nation ṣe Yorùbá Nation lẹ̀ kí la dá a lẹ̀ fún? sáwa náà fẹ́ fi kówó jọ ni, àbá fẹ́ fi máa gbowó lọ́wọ́ àwọn olóṣèlú, àbá fẹ́ kí wọ́n fi lè mọ̀ wá láwùjọ, àbá fẹ́ sí nítorí ìfẹ́ ilẹ̀ Yorùbá lóòótọ́? lórí ọ̀rọ̀ Yorùbá Nation tá a gbé lẹ́ngbà náà, àmúra tó sì rinlẹ̀ nígbà ọ̀yá ni fashion ń póríṣiríṣi. àwa mọye spíkà tá a ní lórí ọ̀rọ̀ Yorùbá Nation, bẹ́lẹ̀ bá jáde yóò sọ̀rọ̀, bẹ́yìí jáde yóò sọ̀rọ̀, bítàn jáde yóò sọ̀rọ̀. àwa fi ọ̀rọ̀ sẹ́nu ẹnìkan, òun kálukú kàn ń sọ ti ẹni. débi wípé àtẹni tí ọmọ tó sáńlé àtọmọ tí ọ̀gbọ́njúmọ́ bàbá àti ìyá rẹ̀ òun náà sọ̀rọ̀, àtẹ̀tọ́ yẹ kí wọ́n kọ́ lédè òun náà sọ̀rọ̀. kò wá sí ẹ̀kọ́ kankan
nígbà ó tún yá orogún òwò tún dé ńbẹ̀. Àwọn tí wọ́n bá rí pé àwọn kan ti ní fọ́lọ́wà jura wọn lọ, wọ́n tún bẹ̀rẹ̀ àjàtúkàǹtà gbáàrí ni lórí social media. Gbogbo wọn sì lọlẹ̀ wám. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Yorùbá Nation wá gbé jáde ńgbà náà, àwọn lọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n di fraka lónìí, tí wọ́n di blogger lónìí, tó ṣe pé ohun tó kàn wọ́n àti tí ó kàn wọ́n ni wọ́n ń gbé. Ó kàn wọ́n àti tí ó kàn wọ́n ni wọ́n ń gbé. Ẹ kàn rí wọn lórí social media 3 hours 2 hours 3 hours 5 hours 7 hours kí lẹ̀ ń ṣe? Níṣẹ́ ni kàn máa rojọ́ mọ́tábátábátá torí kí ni owó tá a fẹ́ rí lórí social media. Now ariwo Yorùbá Nation lọlẹ̀. Èmi wà lára àwọn tó ń pariwo Yorùbá Nation, ṣùgbọ́n on different way. Èmi ò sínú kánkọ́sẹ̀ nìkankan. Kílẹ̀ Yorùbá kó wà lómìnira, ká ní lọ síwájú. Èmi sì sọ pé bọ́pẹ́ bóyá ni á pilẹ̀ pín. Ìgbọ́ gbogbo àwọn tó ń darí wa lọ́wọ́ lónìí wọ́n lọ. Ọdún 10 ni, 20 ọdún ni, 30 ọdún ni, 50 ọdún ni, ó pẹ́ jù 70 years. Àpín à ń bẹ láyé àsí láyé. Èmi ò ṣe gbàdúrà kí n wà láyé ní 70 years sísìn. Ó pẹ́ jù 70 years. Lẹ́yìn ìbò pín, orílẹ̀-èdè yìí ó pín. Lẹ́yìn ìbò ọ̀yà yóò lọ́kù lára wọn. Apariwo ń gbà náà, mi ò sínú kánkọ́sẹ̀ nìkankan. Tèmi ni pé n tó bá dáa fúnra mi là ń wá. Gbogbo àwọn tí wọ́n jọ wà nínú the same group náà wọ́n tó bára wọn jà. Nígbà ọ̀yá igbó tó tiẹ̀ wá le jù, igbó onítìrí. Ẹ̀dùn níbo nìyá onítìrí wà náà? Igbó ìyá onítìrí àti bàbá Bánjí Akíntóyè. Bàbá Bánjí Akíntóyè sì ń gbójú ta lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wọ́n dágbó méjì. Lẹ́yìn ọ̀rẹ́ yìí àjàtúkàǹtà gbáàrí náà ni. Ikọ̀ ti Dúpẹ́ Onítìrí ni àwọn tó fẹ́, àwọn ní proclaim, àwọn ni wọ́n fẹ́ gba ilé ìjọba lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé, tí wọ́n kàn fẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ṣòfò. Pẹ̀lú àwọn fẹ́ gba secretariat Ìbàdàn. Èmi ọmọ ẹ̀sìn ní ìyá Dúpẹ́ Onítìrí kàwé. Látìgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀, èmi gbogbo yín lé nígbà náà ni. Ìyá Dúpẹ́ Onítìrí dà. Ó yẹ kó wà ní ẹ̀ ń bá fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ leader wọ́n ló wà. Èmi mọ ráwọn ọmọ ẹ̀. Wọ́n sì kó bọn, wọ́n kó àwọn irinṣẹ́ wọlé. Àwọn àbẹ́ǹkì ni wọ́n fi gbàjọba lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé ní Ìbàdàn. Tí second mechanized ọwọ́ kejì iléeṣẹ́ ológun Nàìjíríà ń bẹ́ẹ̀ mà ṣe o. Gbogbo rádaràda rándanràndan àti ẹ̀tànjẹ àti rọ́. Ẹ̀yin lẹ wá fi àṣírí Yorùbá hàn pẹ́nu Yorùbá ní. Wá tú àṣírí ara yín dàgbé kìkì ẹnu ni. Ẹlòmíì bọ́ta lórí social media á da gbogbo ẹrú ni ogun ti yá o. Tí wọ́n bá wá ń lérí tí wọ́n ń léka lórí Facebook, àwa máa ń wò wọ́n báyìí. Ìpè lẹ́yìn náà jagunjagun orí afẹ́fẹ́, ọ̀pọ̀lọpọ̀ ẹnu. Ó wá di wípé nígbà ọ̀rọ̀ Yorùbá Nation dé, ó wá bẹ́ẹ̀ ó sì lọ bẹ́ẹ̀. A sì gbọ́ nǹkan kan mọ́. Kò sí pé ibi tá a bá dé rè. A ní blueprint lórí tá à ń ṣe gan láti ilẹ̀. A pè wọ́n ṣàkíyèsí ńgbà náà, a ní ẹ wá. Kì í ṣe pé ńgbà tí ọ̀rọ̀ òṣèlú mi bá dé lẹ́tọ̀ wá bẹ́ẹ̀ ta lẹ́wàá mọ́. Ẹ rí ẹjọ́ di 2026 ní ìsìn. Wọ́n ó tún bẹ̀rẹ̀.
ẹjọ́ tún di 2026 nísìnyí wọ́n bẹ̀rẹ̀ gba wọn ò tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá nation adẹ̀sọ́ngbà náà pé wá ní tá a lè ṣe wọ́ọ̀dù ní òṣèlú ti bẹ̀rẹ̀ ní Ìbàdàn tá a wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa tí Ìbàdàn ń jẹ́ olú ìlú rẹ̀ 351 ward la ní 351 ward la ní mo rò pé ẹ gbọ́ mi 351 wards la ní torí pé a ní 33 local government àwọn ibi tí wọ́ọ̀dù bá ti pọ̀ náà ni wọ́n máa ń jẹ́ 12 ẹni tí ó wàá ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ abẹni tí ó ṣe ààrẹ lórílẹ̀‐èdè ó gbọ́dọ̀ nípa nínú 351 wards yẹn 351 yẹn ẹni tí ó ṣe gómìnà tí ó ṣe president ní Nàìjíríà ó gbọ́dọ̀ nípa nínú 33 local government yẹn ìyẹn ènìyàn ó wá máa jẹ́ wípé ẹsẹ̀ pùpù láti ń bẹ̀rẹ̀ lánìtò èyí dá la fẹ́ ṣe Yorùbá nation ẹja bẹ̀rẹ̀ látẹsẹ̀ pùpù gbogbo àwọn wọ́ọ̀dù báwọn olóṣèlú ṣe ní ká ní local government àní àìbẹ̀rẹ̀ nǹkankan àárín nǹkankan bẹ̀ Yorùbá nation wo la fẹ́ ṣe ọ̀rọ̀ pínpín wo la fẹ́ ṣe àtẹ̀yìntẹ́ ẹ sọ pé Oòduà nation ni àtọ́ní Yorùbá nation ẹjọ́ ń tanra yín ni ẹ̀ ń wá popularity lórí irọ́ ni ẹ̀ tí ì ṣetán ẹ̀ ń tanra yín lọ́wọ́ because bí Tinubu ṣe wọlé tẹ́lẹ̀ lo ìdúró pé ṣé ọmọ lọ lábẹ́nú tá a ti máa rí flyer local government òṣòfin tó dé lọ́pọ̀ wá ṣe pé nínú àwọn táwa náà bá wá ń ṣe àálẹ́gbẹ́ òṣèlú ni àwọn tá a mọ̀ pé torí tá a ṣe dẹ́gbẹ́ ilẹ̀ láti gbòmìnira wa ní local government ni o ní state ni o state honourable ni o federal honourable senator wa ni o tá a bá ṣiṣẹ́ tọ̀ tí gbogbo ọ̀bá lè bọ́ sí wa lọ́wọ́ àwọn àtọ́ bá bọ́ sí wa lọ́wọ́ àwọn tá a bá sọ̀rọ̀ tó ní wọ́n pé tí wọ́n bá ṣojú wa ìyàwó lè máa jẹ wá. ìbí ńlá rán àwọn sẹ́nétọ̀ wa àwọn ọ̀nàrẹ́bù wa lọ wọ́n ń pa wá wọ́n ń pọba nígbà wọ́n pa àwọn ọba lẹ́kìtì ẹ̀ dákọ sẹ́nétọ̀ wo ló lọ bẹ̀ àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá wo wọ́n lọ sẹ́kìtì wọ́n ń pa wọ́n ní Kwara wọ́n ń pa wọ́n ní Kogi gbogbo gómìnà ilẹ̀ Yorùbá bù kẹ́dí wọn ní tẹ́ ẹ bá lẹ́ẹ̀kọ́ ẹ̀ ń pe gómìnà Kwara lórí fóònù lẹ́yìn gómìnà wa èèyàn kọ́ làwa fẹ́ jẹ́ ẹ lọ. ẹ lọ bẹ̀rẹ̀ wọ́n jàjà ń sásá gómìnà 5 ńlọ́gbà sọ́yọ́ state ká tó wá sọ pé àwọn Fúlàní pa wá nílẹ̀ wa. ṣùgbọ́n béèrè tí ọ̀pọ̀ èèyàn ń béèrè tí èmi náà sì ń béèrè tí ìwọ náà sì ń béèrè ni pé ta ni olórí Yorùbá Yorùbá ò lólórí àfi tá a bá ń tanra wa lólórí àwọn ọba wa wọ́n ń jẹ́ ọba lórí àṣà wọ́n ń jẹ́ ọba lórí ìlú kan tí wọ́n ń jọba lé lásìkò yìí ọwọ́ olóṣèlú lágbára wà ọwọ́ olówó ọwọ́ ọlọ́lá ọwọ́ gbajúmọ̀ lágbára wà bí ọba bá jẹ lónìí èèyàn sọ pé agbára tí ọba tó gbéṣẹ̀ lánàá ń lò lónà ó tètè rí lò yóò mọ bíùdì ẹ̀ díẹ̀ ni tó náà fi lè débẹ̀ láàrin ọdún 5 míì tó bá bá jẹ yóò mọ bíùdì ẹ̀ bọ̀ ní àyàfà àwọn ọba tó ti nífọ̀n tán ti lé èkánná tí wọ́n ti wà lágbàgbé òṣèlú irú ẹ̀ ní tolúbàdàn wa
irú ẹ̀ ní ti bàbá wa Ọwọ́ Òbòkan Àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà àtàwọn ọba míì bẹ́ẹ̀ tẹ́ mọ̀ rí. ìgbà àwọn ọba míì tí wọ́n bá jẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa bíúdì ẹ̀ ní. irú ẹ̀ nígbà tí bàbá wa Ọọ̀ni jẹ, ìgbà bàbá wa Olúwo jẹ, irú ẹ̀ nígbà bàbá wa Aláàfin Ọ̀tún ẹ̀sẹ̀ jẹ, irú ẹ̀ ní Tasẹ́yìn, irú ẹ̀ ní Tolúfọ́n, irú ẹ̀ ní tàwọn bàbá wa Ọ̀kẹrẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ọmọ bíúdì ẹ̀ báyìí. ṣùgbọ́n àwọn tó bá ṣe pé wọ́n ti nípa nínú òṣèlú, pàápàá irú Ládọjà tó ń bá débi wípé ó ti ṣe sẹ́nétọ̀, ó ṣe gómìnà, kọ́lọ́wọ́ tó wá sọ wọ́n di Olúbàdàn. agbára ò sí lọ́wọ́ wọn, ọwọ́ olóṣèlú àwọn lágbára wà, torí wọn ibi tí àwọn ọba ò lè jókòó sí wọ́n ti jókòó sí, ibi táwọn ọba ò lè dé wọ́n ti dé, ìpàdé tí wọn ò lè pe àwọn ọba sí wọ́n ti pè wọ́n sí. èyí tí wọ́n bá fẹ́ káwọn ọba ó rí àtàwọn aráàlú ó rí ni wọ́n ń jẹ́ wọn ó rí. kò wá sí ẹ̀yà kan tí ò ní lé lórí, tí ò ní lẹ́ni tí wọ́n gbà fún. fashion náà wá lè pọ̀, àtòṣèlú ni àti kò ṣòṣèlú ni fashion lè pọ̀, ṣùgbọ́n ẹni tá a gbà fún rẹ̀ a máa bẹ. tá a gbà fún rẹ̀ a máa bẹ. now kò sí tó ń fa gbogbo eléyìí, wọ́n ń pa àwọn èèyàn wa bí ẹni pẹran lójoojúmọ́, àwọn Fúlàní. ààrẹ lórí Yorùbá kankan dìde. Àrẹ̀mú Olúṣẹ́gun Ọbásanjọ́ former president ni, ó ṣe láyé ológun, ó ṣe láyé olóṣèlú lẹ́ẹ̀mejì, léyìí tó túmọ̀ sí pé ọdún 11 ló ti lò gẹ́gẹ́ bí lórí orílẹ̀-èdè. ilé yìí túmọ̀ sí wípé èèkàn ní nílẹ̀ Yorùbá náà làwọn náà sì ń pera wọn. ìgbésẹ̀ wo ni wọ́n gbé? ǹjẹ́ àwọn fúnra wọn dìde pé ẹja lọ sí Kwara, ẹja lọ sí Kogi? nígbà wọn ti ń káàbọ̀ Tinubu lọ́wọ́ tí Ọbásanjọ́ bọ́ta tó ń kọ lẹ́tà pé kí wọ́n dáwọ́ ìbò dúró, ní tí kan ló ẹ̀dá bíi bàbá Ọbásanjọ́ rí. ẹ̀ní ìwúrọ̀ tí wọ́n pa lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ̀ ń bá lóun ní ẹ̀rí pé àwọn fẹ́ ṣe third time kó jáde wá, ní tí gbogbo ayé mọ̀ tó ṣe pé lẹ́nu àwọn àgbà ní tó jẹ́ wọ́n yọ ibi Ládọjà ló ti di Olúbàdàn báyìí. ìní ìtìjú ìjọba Ọbásanjọ́ lè lọ kí Olúbàdàn ṣe bíi tí wọ́n torí ẹ̀ di tẹ̀tẹ̀ fi yọ Ládọjà ńgbà Ládọjà wà lára àwọn tó kọ́ oppose ẹ̀ pé rárá tó takò, rárá kò rí bẹ́ẹ̀, third time bíi báwo. kí gbogbo àwọn sẹ́nétọ̀, gbogbo àwọn gómìnà kí wọ́n tó lọ, Bush ló ń bẹ ní president ńgbà náà, kí wọ́n tó kìlọ̀ fún Ọbásanjọ́ pé kó má lọ. ọ̀rọ̀ tó wọ international, èmi ò mọ kéèyàn máa parọ́. sẹ́rí orí èmi ò mọ orí ẹ̀yà tó lọ́n dá wa yìí o, àgbàlagbà nìyẹn. ọ̀rọ̀ third time, ọ̀rọ̀ tó ṣe pé gbogbo ìwé ìròyìn ló gbé gbogbo ayé lórí. àwọn míì ń bẹ nínú àwọn tó ṣe senator, nínú àwọn tó ṣe federal honourable, wọ́n bá ti sílẹ̀kùn báyìí pẹ̀ wọ́n gbẹ̀mù ni wọ́n bá lẹ́nu ọ̀nà tẹ́ ń fi ra nǹkan bẹ́lẹ̀ chẹ́rì káàsì ni ó. sí gbogbo ilé ṣe ẹrù pa àwọn kọ̀ọ̀kan táwa náà ti ẹ̀ ní ẹrù pa àwa náà ti ẹ̀ tẹ́lẹ̀ nǹkan jọ. kí ló fà á níjọ́ bàbá Aláyẹ̀ndé tí wọ́n ń sọjọ́ ọ̀bí? bàbá tèmi ló sọ fèmí, àfàgbàlẹ̀ Ìbàdàn, àwọn wọn nẹ́ẹ̀sì sí ìmọ̀ bàbá wa Ṣúàrà Haruna Lágbèní. nígbà yẹn mùsùlùmí sì là wa, àmọ́ bàbá Aláyẹ̀ndé àdúgbò kan náà lájọ wà, àwọn wá ń ṣe ọjọ́ ọ̀bí president wa wọ́n ti wá sọ̀rọ̀ tán. gbogbo àwọn sẹ́yìn náà ni pé ogun tẹ́yìn ń lò lónìí, ọ̀rọ̀ ẹ̀sìn orí bẹ́ẹ̀, ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ sọ́rọ̀ ìlú. bàbá wa fẹ́ sin Ọbásanjọ́, bàbá Aláyẹ̀ndé fẹ́ sin Ọbásanjọ́, bàbá wa ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn wọ́n dìde wọ́n tẹ̀lé bàbá Aláyẹ̀ndé, gbogbo àwọn àfáà Ìbàdàn wọ́n dìde wọ́n tẹ̀lé wọn. ẹ̀yin bàbá Aláyẹ̀ndé tó jẹ́ Christian wọ́n wà, ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ìlú nìyẹn. wọ́n wá jáde síta kúrò ní sitting room. ẹ bá mọ bílẹ̀ bàbá Aláyẹ̀ndé ṣe rí lókè, gbogbo òkè yẹn dàbí fàràǹdà báyìí tó gùn ni.
ilé wọn náà ló sì fẹ́ yí skul páàdì lóde ajé wọn. bàbá wa ní bóò ni ọ̀rọ̀ Ládọjà Ọbásanjọ́ ní kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá Aláyẹ̀ndé ṣe yí padà gbogbo àwọn àfáà Ìbàdàn tẹ́ fẹ́ ṣe Ọbásanjọ́ dé sálẹ̀ gbogbo wọn yí padà bẹ́ẹ̀ náà ni wọ́n bá bàbá Aláyẹ̀ndé wọlé lórí ọ̀rọ̀ yìí pé Ládọjà tako Ọbásanjọ́ lórí second time ni. àwọn lídà wa ni ọ̀rọ̀ tí èèpẹ́ nù tí gbogbo àwọn tọ́rọ̀ sojú wọn sì ń bẹ láyé nù àtẹnitọ́rọ̀ kàn àti gbogbo àwọn sẹ́nétọ̀ àti gbogbo àwọn federal honorable ta ní orílẹ̀-èdè yìí ò dáa o orílẹ̀-èdè yìí ò dáa kò sírú àwọn tí wọ́n jà fún Yorùbá nù chief onímọ̀ tara ẹni of Owuland sáwọn tí wọ́n jà fún Yorùbá nù. Now Senator ẹ jẹ́ n play ẹ̀ Senator Sunday Karimi sọ̀rọ̀ mo post ẹ̀ lánàá ní kí lorúkọ ẹ̀ kí ló mójú òpin yìí ọlọ́mọ àṣàánú wa lórí nẹ́tíwọ̀kì wa lásìkò yìí o mo gbá mo sì lérí báyìí. Mr. President, my colleagues, ẹ máa gbọ́ o. to thank the leader, the deputy leader for bringing this motion. The assist ordering of evil for these criminal elements. Mr. President, in the last 6 months, our people have been under attacks every day. Láti oṣù mẹ́fà. Kidnapping, killing, and looting. Lọ́wọ́ àwọn Fúlàní náà ni. In fact, a part of my senatorial district, all local governments in my senatorial district have been attacked by these people. And they even took over some communities. Ṣé gbọ́? In fact, one of the commissioners that traveled with my governor to the affected area called me yesterday and said, they have taken over some these communities. They did not only take off, our people fled from that area, from those communities, and they came, broke down their homes and took over their homes. That is the situation we find ourselves. Mr. President. Tí wọ́n bá ti gbogbo àwọn tí wọ́n lé yẹn ní Kogi nílẹ̀ Yorùbá ní Kogi almost 25 community. Wọ́n dẹ̀ gbálẹ̀ wọn. Security report nìyẹn nípa tí ń ṣẹlẹ̀ ní Kogi. Now wọ́n gbálẹ̀ wọn, wọ́n gba ọ̀nà wọn. Ní Kogi ẹ bá ti láwọn èèyàn jáde ńlé wọ́n sì gbálẹ̀ kẹrù jáde àwa Fúlàní fẹ́ lólé yín lọ́wọ́ ọ̀bọ̀n wọ́n kidnap wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin wọn kó wọgbó tí wọ́n ń bá wọn sùn tí wọn kó wọn lẹ̀ jọ̀bọ̀ sí ní nǹkan kan ṣe sí gbogbo ìgbà yẹn ó ń lọ láti bí oṣù mẹ́fà ń gbà náà nígbà wá di pé gbogbo wa pariwo wọn ẹsẹ̀ wá ń gbé ìgbésẹ̀ báyìí. gbà ń sọ fún wa pé nílẹ̀ Yorùbá àló lórí ìṣòro tá à ń fèsì lọ́wọ́ àwọn Fúlàní àmọ́ ìjọba mọ̀ aráàlú mọ̀ tó bá ti jòyè mọ̀ ìṣòro àkọ́kọ́ àwọn Fúlàní tó ń da màálùú tí ń gbójúgbó wọlé Nàìjíríà lè ní tó burú jù tó ṣe pé ẹnikẹ́ni kàn lè aláwọn kinní ní bọ́dà o àwọn kọ́sítọ́ọ̀mù ni àwọn gbá ni àwọn àwo ni stéètì kọ̀ọ̀kan ló ní báńdìrì rẹ o ẹnikẹ́ni kàn lè wọlé tí ó sì gbanú igbó jáde kò sí forest guide àwọn aṣọ́gbó òsì àwọn camp àwọn Fúlàní tó ń bẹ káàkiri inú igbó wa nílẹ̀ Yorùbá over 20,000 camps làwọn Fúlàní ní
káàkiri inú igbó wa nílẹ̀ Yorùbá àgọ́ àwọn Fúlàní tí wọ́n ní. inú mi dùn ẹ̀gbọ́n gbà táwọn èèyàn ti ń pè wá ẹ wo àwọn rìpọ́ọ̀tì ògbómi tí wọ́n ti ń wa kùsà wá sọ fún wa pọ́lọ́pọ́ tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn wa, àwọn olóṣèlú wa, àwọn olówó ọlọ́rọ̀ wa, àwọn ọba wa, àwọn baálẹ̀ wa, wọ́n mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ kùsà tí wọ́n ń wà. nínú àwọn èèyàn láásìrí níta tá a máa ṣe bàbá rere. tó o bá gbé rẹ pamọ́ pé káyé ọmọ rẹ ò lè gbé rẹ pamọ́ fọlọ́. nínú àwọn èèyàn wa ìbáwọn ọba yín náà wọ́n bodò Ọ̀ṣun jẹ́, Ọ̀ṣun Òṣogbo tá à ń ṣe ìbáwọn ọba yín náà gbogbo kíní kùsà tí wọ́n wà inú ọdún Òṣogbo kọ́ ní lọ, àwọn ọba yín náà kọ́ ní lọ́sàn. ìwílà gbọ́dọ̀ wù dáradára. ẹ ti wáyé ọ̀nà ẹ ti ráyé ọ̀nà sẹ́ẹ̀ ní fayé ọ̀nlẹ̀ béèyàn bá wá ayé téèyàn ráyé téèyàn rí ayé gbámú báyìí èyàn ò fàyè ní tó kù náà ni pé èyàn ò fàyè ọ̀nlẹ̀ àmẹ́yìn ọ̀wá múra bíi pẹ́ẹ́kù múra bíi pé bóyá ẹ ṣèṣirò àbò rò pé bó o ṣe jọba láyé lọ́ọ́ jọba lọ́run, bó o ṣe jẹ́ gómìnà láyé lọ́ọ́ jẹ́ gómìnà lọ́run, bó o ṣe jẹ́ ààrẹ láyé lọ́ọ́ jẹ́ ààrẹ lọ́run, o ò lè jẹ́ sínétọ̀ láyé kó o jẹ́ lọ́run. tó bá fẹ́ mọ̀ bí ọ̀run ṣe rí ìjọ tá a bá ń sọdún àràfà àwa mùsùlùmí bákan náà gbogbo èèyàn ó ṣe múra bá a bá dára fà àdìdé èdè bá a bá dára fà àdìdé èdè bá a bá dára fà àdìdé èdè bá a bá dára fà àdìdé èdè. irú aṣọ kan náà tó ló wà sí tálákà àwọn ọ̀rọ̀ tó fi mọ̀ pé bọ́ọ̀mù ó ṣe rí nù. now kò sí nǹkan míì tí mo fi ń sọ̀rọ̀ láàárọ̀ yìí torí ngbà mọ́ pariwo nígbà náà pé Fúlàní ọ́ àtáàkì wa àwọn èèyàn àwa mọ̀ tá à ń sọ náà a tó ń sọ fún Fúlàní ó tún sọ́sẹ́ torí ẹ̀ tí ìgbọ̀n Fúlàní ó tún sọ́sẹ́ ọ̀sẹ̀ ńlá wá ni wọ́n ó ṣe lásìkò yìí ní fún yín bí ó ṣe rí Kwara àti Kogi wọ́n jọ pààlà àwọn Yorùbá pọ̀ ń bẹ Yorùbá ló ní Kwara Yorùbá ní part of Kogi Kwara àti Kogi. Kwara lọ pààlà pẹ̀lú ìpínlẹ̀ Èkìtì níbi tó tóbi dé ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tó tóbi dé ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tó tóbi dé. ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ní igbó tó pọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ní igbó tó pọ̀ ìpínlẹ̀ Èkìtì ní igbó àti òkè tó ṣe farapamọ́ sí. ìpínlẹ̀ Èkìtì ó ní igbó àti àwọn òkè tó ṣe farapamọ́ sí. bẹ́ẹ̀ ṣe wá ń dáná yá wọn ní Kwara àti Kogi. arápálá mi ò jẹ́ sùn o arápálá mi ò jẹ́ sùn o ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́ sùn ìpínlẹ̀ Èkìtì mọ́ sùn sẹ́rí ìpínlẹ̀ Ọ̀ṣun ó sẹ́pẹ́rẹ́ díẹ̀ wọn ò lè ráyè ọ̀pẹ́rẹ́tì dáadáa nípínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n fẹ́ gbà nípínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Èkìtì ẹ má gọra yín ìpínlẹ̀ Ọ̀ṣun náà sì gbọ́dọ̀ sùn wọ́n wàá ṣe ọ̀sẹ̀ ńlá tá a bá ṣọ́ra torí bá a ṣe ń pariwo fún àgbà náà ní tẹ́ ẹ̀ gbọ́ torí kìí ṣe náà dandan táwọn àmọ̀tẹ́kùn wá ń ṣe àmọ̀tẹ́kùn èyí tá a torí ẹ̀ gbá àmọ̀tẹ́kùn lẹ̀ torí àwọn ajínigbé nú igbó àwọn Fúlàní tí ń pa ọmọdé tí ń pàgbà tí ń pa àwọn àgbẹ̀ lóko la ṣe gbé àwọn àmọ̀tẹ́kùn lẹ̀ àwọn àmọ̀tẹ́kùn ní ìsìn ní tí ọ̀kan wọn ni wọ́n ń dá sí lọ́rùn nílùú àwọn ibi tẹ́ ti ń gbìyànjú ń bẹ o àwọn ibi tẹ́ ti ń gbìyànjú bẹ ṣùgbọ́n kí ló dé tá a dènà rẹ̀ ṣáájú kọ́ṣẹ́ ó tó ṣe kì í ṣe pé àwọn àmọ̀tẹ́kùn ẹ̀ wà jáde àti rí wọn mú àti ráwọn tí wọ́n gbà padà ìjọ la fẹ́ rí wọn mú la fẹ́ rí wọn ìyìn tí òṣìṣẹ́ aláàbò tó wà fún ni wípé láti gbógun ti ìwà ọ̀daràn ìwà ni kì í pẹ́ tí ìjọ ọ̀daràn tẹ́ fi gbógun tì í gbogbo inú igbó gbòṣegbòṣèlú náà la sì fi gbígbà àwọn èèyàn sámọ̀tẹ́kùn ṣe ẹ wo tí ọ̀gá àwọn àmọ̀tẹ́kùn ní Ọ̀ṣun ń ṣe Ọmọyẹlé wọ́n ní kó wá wí tẹnu ẹ̀ ní
olúléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀yọ́jú wá ń ṣe wọ́n àtáàkì mi o wọ́n àtáàkì mi ta ló àtáàkì rẹ̀ ẹ tí bá ń sáàkì náà wọ́n máa ń àtáàkì ẹ̀ ni. wọ́n sì dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti kó àwọn èèyàn tó lé 20 nínú àwọn wọ́n ní 5 ń bẹ nínú àwọn ń bẹ nínú àwọn 20 tí wọ́n kó àwọn 5 ń bẹ nínú àwọn tó lọ ṣọṣẹ́ níjọba àríwá Ifẹ̀